tá à ń bọ̀. Àwọn àlọ́ mú bẹ̀rẹ̀ dání kọ́ bá kálájà àsìkè bá gbà wọn lẹ́yìn. Mo fọ́ lọ́hùn bẹ́ẹ̀ yóò gbà máa lọ òun lọ́ọ́ mọ́ òun lọ́wọ́ lè wọ́n. Máa lọ. Ọba gba báàgì lówó ìwọ ọba máa gbé lọ. Àánú àṣà wọn ní ẹ̀ẹ́dọ̀ wà ní ìdálẹ́ yìí. Tọ́ ìwọ nu àwọn ìyàwó rẹ̀ nù bọ́sẹ̀ lọ́ba ní ẹ̀rí ra yẹn kú sí. Wọ́n lè dùn ní. المدعو يا من تفرد بملك العمي قد طالما كنت واحدا فطرت السماء والأرض من دون ساعد فاعف عني لأسعدا فإني مغلوب يا رب فانتصر بفضلك ما فضلت طه محمدا يا قاضي الحاجات جئتك تتوي إليه أدلعي أنت العليم بما طويت فكل ما نعت به شفتاي نات أدمعي أمني مبدا جد بالرضا فرضاك أعظم حاجتي Ọlọ́run kádàrá pé Buhari Musa ní ọba àwọn Maslow Minds League Club. Nínú àkọọ́lẹ̀ Ọlọ́run pé àwọn alá sọ̀rọ̀ ní lọ́dún yìí. Ìwà níbí ìwà yóò máa dùn àlọ́ fún bàbá wa Alfáàgbà, bàbá wa Sheikh Muhyiddin Bello Ajani. Rahimahullahu ta'ala. Bàbá ní máa sọ̀rọ̀ ní. Ọlọ́mọsà àforíjì bàbá. Amina. Gbogbo wa náà láàbù. Déètì wa ló yàtọ̀ síra wọn. Déètì àwa àwọn kan ó sì papọ̀ àmọ́ bàtà àmọ́ra wa ní mà. Gbogbo ìrìnkèrindò bàbá wa Muhyiddin Bello Ajani oníwàásí àgbáyé Afara. Rahimahullahu ta'ala. Ilé Ìbàdàn. Ọlọ́run wọ́n sì ní ìbàlẹ́jọ́ aburú fún bàbá. Amina. Ọlọ́run bá wa tọ́jú bàbá dáadáa. Amina. Má sì balẹ̀ bàbá jẹ́. Àmín. Dákun bá ti fẹ́ látọrọ yẹ ọlọ́run mọ́ta ṣe bẹ́ẹ̀. Amina. Ẹ̀yin máa ṣe ọmọ yìí lórí stọ̀. Mo kí i púpọ̀. Ẹ̀yin la bá nídìí ẹwà ṣe wá sí Ramadana fún wa. Wọ́n bá ń sọ̀rọ̀ gàrú níyì. Wọ́n bá ń sọ̀rọ̀ àwọn èèyàn dà èèyàn níyì. Èèyàn yé èèyàn ní o. Àmọ́ràn wá ń lò yìí. Gbogbo gàrú yìí. Gbogbo ìdí èèyàn yín, gbogbo níní láàrin yín,
lọ́dọọdún lẹ̀ wá ń ṣe léyìí àwọn ìyá opó tẹ́ rí nì ọlọ́run fayé pàmì rẹ̀ nínú wọn. La ilaha illallah. Àkáyọ̀ opó níbẹ̀ omi ìbẹ̀nu mansion táwọn rẹ̀ gbé sí opó sì ni omi sì ń bẹ ń bí atẹ́gùn kápá ànùmọ́ lérílẹ̀ mẹ́wàá mọ́sálásí ni wọ́n ti fowó ránṣẹ́ pé ẹ̀jẹ̀ tuntun kọ́ fún ìyá yìí bá a ti wá lu ayé nù àwọn kan ń jẹ àdùn lọ́wọ́ báyìí wọ́n ń jẹ kúròkúrò láyé ni àtẹ̀yìn Assure Mind Slaves Club wọ́n bá yẹn kọ́lọ́ lọ́lọ́. Alhamdulillah. Tọ́lọ̀ wá tó yìí sí ojú ọ̀nà yìí. Aláyìí wa àfa wa ní Máṣáàmù bẹ́ẹ̀ yẹn bá jòkó síta ní Máṣáàmù kódà ní dìde ìlú àyíká tó mẹ́jọ alẹ́ yìí. Èmi ẹ̀ náà láti jọ ṣiṣẹ́ yìí. Dáàgì tí ìtún lọ ní ìsìnkú bá kò mí èmi ẹ̀ náà ni òun náà ló tún darí ètò lọ. Àmọ́ máa kéwù sí wa ni. Insha Allah. Ọmọ ìyá mi tí ò sí pé wọ́n ní òun àti ìyá mi máa sọ̀rọ̀ ọlọ́pàá ń kẹ́ ìyá mi. Àmín. Nígbà ní Máṣáàmù ti wà ní eke lọ́dọ̀ wa ń lọ láti mọ̀ pé eléyìí ò ní láárí àti mọ̀ ni ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Àní Máṣáàmù ọ̀dà ṣéèkù tájúlẹ̀ àdẹ́bì ò ní súnmọ́ dànù. Àmín. Ọ̀dà ṣéèkù tájúlẹ̀ àdẹ́bì ọlọ́run ò ní lọ láwọn. Àmín. Ọba ti gbé lórí ni àwọn sàmíyàn kan. Àmín. Ọlọ́run ti ṣe fún ọ. Àmín. Jókòó lẹ̀ dáadáa ní ọ̀sẹ̀ wọn. Láàárín ẹ̀yin obìnrin yìí náà ẹ̀yin Assure Mind Ladies Club yìí náà làwọn ará nìkan tó ṣe pé ọmọ rẹ̀ ti ń ṣe wútúbà. Ọlọ́run gbà. Obìnrin tí bẹ́ẹ̀ lọ́ọ̀kẹ́ yìí ọmọ rẹ̀ àáfà tí ń ṣe wútúbà báyìí táwọn èèyàn gbọ́ wútúbà lè ní báyìí. Òun náà sì bẹ̀rẹ̀ láàrin wọn yìí. Àkọ̀wá jọ wá lójú. Ẹ̀yin tọ́lọ̀ ń fọ́nà mọ̀ lẹ́ ń jẹ́ alábàáṣe alájà Halima Àsùnkẹ́ Halima olùkọ ìyàwó mi gbogbo àwọn tí wọ́n jẹ́ Halima wọ́n máa ń ga kìíní. Wọ́n á ṣe gààkì ọlọ́run á sì máa bílẹ̀sì wọn má bínú ìbọ̀tọ̀ ń jẹ́ ajára ọlọ́run bílẹ̀sì ẹ̀yìn náà má bínú gbogbo ẹ̀kọ́ ọlọ́run máa bílẹ̀sì àwọn ọ̀tẹ́ máa ń kì í kan lọ. ẹ̀yà àgbàlagbà tá àyè àlejò wa tẹ̀ wá fi jòkó yẹ jòkó àwọn Assure Mind Ladies Club abayẹn tó tọ́ lọ́nà. Alhamdulillah. Ọlọ́run tó ní wọ́n máa pè é sírú ìjòkó yìí tẹ́ ẹ sì ń dáhùn ẹ máa dúpẹ́ bọ́lọ́hùn ọlọ́run ní yín lò ní o ó ní yín lò ní irú ìjòkó yìí tá ń pè é sí tẹ̀ ẹ dáhùn ẹ lọ́kàn àwọn àlejò tó bá dé kọ́mọ wá dàbí bàtà tá a fojú kọmọ láìsí wọn ẹ dákun ẹ kọ́ ọkọ wọn kásì tó kì wọn ni gbé máìkì fún. Allahu Akbar ẹ máa kó sí tóbi fọ́lọ̀. Alhamdulillah. Kọ́lá poli èèyàn wa ni kó kí wọ́n kọ́ ọ̀gá tó wọ́ ọ̀yẹ́ máa bọ̀ wọ́n ní kí ọ̀gá tó wọ́ rẹ̀ ọ̀rẹ́ lọ máa bọ̀ náà yìí. Secretary gbogbo PMS Ọ̀yọ́ State ó ní PMS yàtọ̀ wọ́n kúnlẹ̀ máa ò tí lè kúnlẹ̀ ọ̀dọ̀ mi ló dé kí tó ní ọmọ náà èsì máa sá tẹ́lẹ̀ àlàbí ọkọ̀ ọlọ́kọ̀ yìí padà wà nínú kan lówó lè pọ̀ ọkọ̀ gà wá yóò kọ 100,000. Èsì donation wọ́n sì wá bọ̀. Ó ti bá ti bẹ́ẹ̀ ẹ̀kọ́ kò ní ilé. Báṣàrẹ́ ìlú pè ọ́ kò ní jẹ́ báyìí. Ẹ Báṣàrẹ́ àti Báṣàrẹ́ ìlú bá pè ọ́ kò ní jẹ́ báyìí. Kí ló dé tó ń gbà? Tàfà ọ̀dà ẹ̀fà tàfà. Kí ni mo dà fa? Ọ̀rọ̀ pé ọkọ̀ fẹ́mi náà tẹ̀lé ọ̀dà pẹ̀lú ọ̀tọ̀ tó. Ẹ bá ní ká sì kó ṣe transfer bẹ́ẹ̀. Èyí ṣe donation kò sì gbọ́dọ̀ fẹ́ẹ̀tì donation. Ó kéré ní òfurufú rẹ̀ ní 1 million. Ó ti lò lánàá kọ́ yìí o. Wọ́n mọ̀ ọ́ mọ̀ mí o. Kápẹ́ tó fi sọ́wọ́ ní òbí ó ti lè ọ̀pọ̀ ọ̀pọ̀.
gíláàsì báyìí ẹ̀dá sọ̀fà ta ló ní káàsì ìdárájì èso tìrì ẹbí òkè ẹgbẹ́ dá lọ́dọ̀ àwọn tí wọ́n lórí oṣù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ nípa àwọn ènìyàn sọ́kọ̀ wà náà tí wọ́n náà bọ̀ èsì lè bẹ̀rẹ̀ èèyàn àwọn èèyàn yìí kan nígbà ẹ̀fẹ̀ èèyàn bẹ̀rẹ̀ tọ́tọ́ máa pàdé àwọn tẹ́ bá pè ẹ̀ gbọ́dọ̀ dá àwọn tẹ́ bá pè ó yá tẹ́ bá ń bọ́ bò ọ̀la poli bò èsì ń ṣe bí ẹ̀tọ́ jẹ́ tó bá dà wà. Gbogbo gbajúmọ̀ tó bá fẹ́ ra aṣọ ìnáwó ẹgbẹ́ máa lọ lóríṣì àwọn aṣọ tí ìyàwó tẹ̀ fi ń ṣe patí àìníwá patí yìí máa ó lọ lọ́wọ́ ilé ìgbà fún ẹjọ́ ọmọ mi à ń lò lọ. àwọn tí ó máa sọ gidi fún ẹ wọ́n tún pè fìlà sí ó sì máa ta lọ ní bó ṣe kọ́ tiẹ̀ ní ọmọ ọkọ tiẹ̀ kó lè tẹ lọ́dà bó ti wáyé. ó yà ó ọ̀gá tó fẹ́ bẹ̀rẹ̀ wá sí àwọn àlejò wa ti dé. O lè fún 1,500 global calculation àmọ́ kó o dé ọ̀gá tẹ̀ ń sọ̀rọ̀. Abuja
lọ wọlé o olùṣe lọ mọ́tò kó tó mọ̀ pé yẹn wà ń bẹ̀ yóò ti lọ irú mọ́tò báyìí bọ́ bá gbáyàn tí ò gbáyàn dáadáa èyí ò rò gbà lọ́wọ́ rẹ̀ ọ̀nà ọkọ̀ rọra pẹ̀rọ ni bá ti fẹ́ máa dàtà mílíkì ní ẹ̀dá owó ní ọ̀pá wà owó ló yọ ọ̀pá yàn ẹni òsì bá kò ní wọlé lọ́dọ̀ ẹni tí gbé kí lódò pa àtẹ́gbẹ́jábọ̀ rẹ̀ pléètì kú wọ́n sọ̀tọ̀ọ̀tọ̀. mo kí ọ̀nàrẹ́bù láfi gbogbo Àbújá nìyí ṣé ẹ ti mú kí ní ọ̀gá o. àwọn òdùn ọ̀gá wa ń nà ní gbogbo bí a bá ti rọ̀dà. alájọ Abdulwasi Prince Abdulwasi Akínmóyèdé Ọláfisóyè Akínmóyèdé Ọláfisóyè mo fi ti bàbá wọn oníwàásí àgbáyé bàbá wa Ajíkòbí wa mo fi kí bàbá wọn Ọláfisóyè ẹ má bọ̀ báyìí tí ìbá mọ̀ rárá donation ti èdè 10 million ni. pẹ̀lú ìgbàlọ́ wọ́n ti àwọn àbá wa. ẹ kí mi ìlú òde tí ẹ lọ jókòó ẹ jókòó ẹ bá ń fa iye ẹ lẹ ẹ má bọ̀ báyìí wọ́n ti fún yín láàyè bí ẹ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀gá wa ọgbọ́n mi kọ́ ooo agbára mi kọ́ ṣebí bàbá mi ló ṣe wàhálà ṣebí màmá mi ló fara jìyà ẹ̀san ló dé o. ọgbọ́n mi kọ́ ooo agbára mi kọ́ ooo ọgbọ́n mi. Láfi kò ní iṣẹ́ fáwọn ọ̀tá lé kò ní iṣẹ́ fáwọn ọ̀tá òde èrò láburú tààrọ̀ sí irú rẹ̀. Láfi kò ní iṣẹ́ fáwọn ọ̀tá lé kò ní iṣẹ́ fáwọn ọ̀tá òde èrò láburú tààrọ̀ sí irú rẹ̀. Òye mi fọmọ ẹ̀dá ayé láfi òye mi fáwọn ọmọ Ádámọ̀ kò bá wọn níwájú ẹ̀kọ́ kí wọ́n kí wọ́n ọ̀dọ́ wọn lọ́nà òtún ṣáná ṣáná àlọ́ ọ̀bẹ wọn lọ́rùn ìdí àforíjì iṣẹ́ báwọn ọ̀tá lé láfi iṣẹ́ báwọn ọ̀tá lé èrò àbúrú lọ́rọ̀ sí rẹ̀. Bàbá wa láfi nìyí ṣe ẹ̀ rí ọ̀gá lórí tẹ́lẹ̀ ni ọ̀ ẹ ti dọ́jú kò ní nàbà kí lè fẹ́ kà yìí bí ọdún mẹ́rin ọ̀bọ̀ èmi náà mọ̀ pé kọ̀ọ̀bù ní àtìbàdì òwe yìí lọ́dún mẹ́rin sẹ́yìn ẹ̀kọ́ dúpẹ́ fọlọ́pọ̀ ẹ̀tújọ pàdé ọkùnrin wá sí ọ̀gá ìbànújẹ́ òní gbẹ̀yìn rẹ̀ yìí ẹ̀ ní ti dálẹ̀ sunkún láàbùnà wà láàkú wọ́tà. alimọ̀sá gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ wa mature minds ladies club tàwa bá lómi nígbàdàn lọ́ńṣìn ní ká kọ́kọ́ sí ni àbí ká ṣe wá sí ni díẹ̀. Àsùkẹ́ ẹ̀jẹ̀ àkọ́kọ́ lọ donation ọ̀gá mi. àwọn ẹ gbọ́ àwọn ò kánjú kódà wọ́n dúró dè wá lóríṣun ajé wọ́n ti tún wá jókòó báyìí bí wọn ò rí wọn ò lè ṣe. àmọ́ wá sí lọ́wọ́ ẹ̀yìn gbọ́ díẹ̀ ni ọ̀rọ̀ dẹ̀. kullu shay'in lillah. ẹ̀yin mature minds ladies club ẹni náà. kullu shay'in lillah. بالتشديد على اللام. kullu shay'in lillah. ẹ lọ́ọ́ mọ̀ pé gbogbo nǹkan yányá tọ́lọ́ ni. wala yabkhal bi. ẹ dákun ṣe ń gbọ́ wá sí i ẹ dákun ẹ máa wò mí ẹ dákun ntọ́ dáa jù láyé ni kéèyàn káàfọ́ sọ̀rọ̀ káwọn èèyàn sì máa rí nǹkan gíráàbù wọn káàfọ́ sọ ẹ dákun. kullu shay'in lillah. ìyá fọ́tò wọ́n lò ń dí àwọn lọ́ọ́ mú àǹgùkà lọ́wọ́ kó súnmọ́ ẹ̀ gbogbo nǹkan sọlọ́hún ni ẹ̀yin jàǹkàjàǹkà tẹ̀ ń bẹ lórí ìjòkó gbogbo nǹkan
tọ́lọ́run. ولا يبخل به Má sàhùn pẹ̀lú tọ́lọ́run bá pè fún ọ. Má làhùn pẹ̀lú tọ́lọ́run bá pò ọ. Owó la pò ọ ni má làhùn. Ọlá la pò ọ ni má fi sàhùn. Má tó nǹkan tọ́lọ́run. الله لا يبخل به Ọlọ́run tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀ tó kó gbogbo ẹ̀ tìlọ̀ tí wọ́n ń pín fún wa láyé nìyí kò sáhùn. Èkó ní lórí ọlá tí ó bọ́ lọ́wọ́ rẹ̀ tó bá yá. Ipò tí ó bọ́ lọ́wọ́ rẹ̀ tó bá yá. Bí lọ́wọ́ yá bá ti kú ká kò lè dolówó mà. Àpọ́nlé ni ó tún kú Ọlọ́run fi bò láti rí ni. Ọmọ bẹ òsì ní níláárí mọ́. Kò sì sẹ́ni tí ó sì bọ́ ọwọ́ ẹ̀mú ẹ̀jẹ̀ èèyàn ọgbà. Tọ́lọ́ wo sì ló sì. فلا تبخل بما آتاك الله من الفضل Gbogbo ọlá gbogbo ààyè tó lè wà. Wọ́n sàánú pẹ̀lú ẹ̀. Sàánú àwọn tí ń tẹ̀lé ọ. Màpá wọn náà fẹ́ rí bó ti rí yìí. Ìwọ Ọlọ́run gbogbo fún ni. لأن المال جزر من جزر البلاء Àwọn òwe káwọn àwọn obìnrin wọn ní ìdíwà sí àwọn ọmọ ọdún lò. Wọn ló ṣe ilé àná ọjà sunkún sí. ẹ máa lọ. Bẹ́ẹ̀ ni àá sì sunkún sí ìtìlá ní gbóngàn báyà. Ẹ̀yin ìyá opó ẹ̀fọ́kàbalẹ̀ àti bọ̀tán yóò dùn. آمين Àwọn ẹyin gẹ́gẹ́ Ọlọ́run ló jòkó lọ́kàn ni wọn lẹ́nu kan àfọlọ́. Ààwẹ̀ sì di dandan. Ọmọ mi bá jáde lọ òun ní ọ̀pọ̀ gbogbo tí ìyá yóò fi sí mísì nígbà láti báńkì ni nígbà láti kéríkà ni ló ti rà lọ́wọ́ alájà fúrúùtì yìí ó fresh ẹ̀mọ́ abáyé ra ẹja tí ẹ̀ máa fẹ́ nì àwọn ìyá yìí ò lẹ́ni tí ó rà fún àfọlọ́. Ntẹ́ ń ṣe tẹ́ ń fún wọn lóúnjẹ lọ́dọọdún ni ẹ̀ máa ń tẹ́ ń dára rà wájú Ọlọ́run ẹ̀ máa ń tẹ́ ń fi rà wájú Ọlọ́run. Ẹnìkan bẹ́ẹ̀ lọ ní ọgọ́rùn-ún mẹ́ta okòrò wọn fún nìkan. Báwo bá di mẹ́wàá àwọn ọgọ́rùn-ún kan báwo bá tún di mẹ́wàá àwọn ọgọ́rùn-ún kan báwo bá tún di mẹ́wàá àwọn ọgọ́rùn-ún kan bí bá tún wá ń fún ọ yóò tún máa fún ọ ní ẹ̀rọ ọlọ́ta kọ̀ọ̀kan sí kún oúnjẹ tí ń fún wọn. Wọn ò wá molúwẹ̀ èdò ní àwọn tó gbé àmọ́ náà fún wọn ò tú àṣírí èdò ní wọn molúwẹ̀. Láṣìíríkà yóò gánà kọ́ lọ́rọ̀ fún amọ́sálásí oníwọ̀lọ́ kọ̀ọ̀kọ́ lò láti máìkì ẹ̀yọ̀ kan ní ọ̀dọ̀ mú bọ̀ láti Canada. Wá ẹjọ́ as-salat al-nabi al-karim ẹ má ti fìyẹn sọ̀rọ̀ èmi aláàjì abánisẹ́ ìmọ̀ àkọ́kọ́ sọ̀rọ̀ sí ní máìkì ẹ̀yọ̀ kan. Ẹ wá mú tẹ̀yìn dára ẹ̀yin máa ṣọ́ Minds Ladies Club ẹ gbà kọ́lọ́hún tó yín má bí ó dáa. لأن المال جسر من جسر البلاء Ẹ̀yin bàǹkàbàǹkà wa tá a pè wá lónìí nílẹ̀ Ìbàdàn lọ́yọ̀ọ́ sí sáwà yìí torí pé owó ẹni Ọlọ́run bá bù lówó ẹni Ọlọ́run bá bù lówó afárá kan ni nínú àwọn afárá àdánwò Ọlọ́run. Ọlọ́run kọ́ kí aláàjà bìlà sísè àbísí kọ́lá. Wọ́n ṣòwò rẹ̀ lórí Facebook omi sì kọ́ lójú mi. Ìlọrin ní sí mo mọ̀ lórí bẹ́ẹ̀ bá mo wá wọn pé ẹ̀rí kan. Ilé tí kú tì mí Ramadan náà kọ̀ fúnra ni wọ́n ṣe ẹ̀rí. Ilé tí ó kún lọ́mọ wá fún kakú ní ìjọba fún wọn. Tírélà ló páàkì síta yìí. Kókó náà ní ọwọ́ ilé ẹnu ọ̀nà míì tí ń hu kókó bẹ́ẹ̀ báyìí. Àwọn bàbá ilé. Ìjẹ́ ìmẹ̀lẹ́ wáyé tó ṣòfò jù ẹgbẹ́ ìgbéta ni tẹ́lẹ̀ sọ fún yín. Tó ọba jẹ́ mùsùlùmí tó wá wáyé tí wákàtí márùn-ún ọba mọ ọ̀la tiẹ̀ bàjẹ́ láyé sí bàjẹ́ gbà kìámà. Torí pé owó àádàálẹ̀ ni ebi ilé àbùdá sísè àìsàn ọlábọ̀nrin lọ́dàálẹ̀ wọn. Bá a bá ti kú àwọn tí wá wa wá ò ní wá wa wá mà. Tiwa tẹ́nu. Ìtọ́ bá ṣe kalẹ̀ fọlọ́run ló kù tó gbà èyí tẹ̀yìn ṣe ẹ̀yin máa ṣọ́ Minds Ladies Club níbàdàn ẹgbà pé tẹ̀yìn ṣe yẹ gbà mí lérè. فلا تبخل
wọ́n náà wá fún un dáadáa bá sọ̀rọ̀ kọ́ ọ máa rántí pé o lè tọrọ jẹ́ lọ́la. Àbúrò mi èyí kan wá ní ìlú mi wọ́n ní 2.3 kan èló ni mo ti wá ní ṣàjọ mo ṣáàbí mo sáré gbẹ mo dúró mo tún gbogbo mo dáa mo ní nǹkan bíi 800 máa fi yókù kún fún ẹgbẹ̀rún náà wọ́n bá mi láàárọ̀ wọn bì nítorí ṣe wọn ni pé ọ̀mà bọ́yá tiẹ̀ wọn náà dalẹ̀ ó lè má dalẹ̀ táwọn kan dalẹ̀. ayé ìtí ò ṣe gbélé ni bàbá gbélé ẹja pàǹtí tiẹ̀ ni èyí ti ká bá wà má báyìí ẹ̀mí tó wá bí olórin ó tún wá lórí ó tún sẹ́kù nílé dáadáa wọ́n tún ó tó pákó lé ọ láti máa ká òbí jẹ wọ́n sì ọlọ́wọ́ ẹni ó gbóbi jẹ́ sì máa bẹ̀rẹ̀ máa ṣe ló sì dá òbí sẹ́nu gbáwó ní tí ń wí wọn ni pé tiẹ̀ tán. فلا تبخل بمالك. nígbà wọn gbé bàrà ẹsẹ̀ mẹ́fà gbogbo wa ọkùnrin kan bẹ ní sẹ́sẹ̀ mẹ́fà lòun náà aláì ọ̀rẹ́ mi tó yẹ kó ìmọ̀ ẹni ìgbèjì ìdẹ́kù ẹ̀ẹ́wò kan wọn bàbá kú tán ẹjọ́ ilé ìwé lẹ́kọ̀ọ́ 6 feet ló bá jẹ yẹn ṣé 6 feet yẹn lé àbí náírà ní àfọ̀ yòókù dáadáa ò ní kán dúkú. Àmín. Ìdí omi lónìí ni pé àdéédé rárá ìwọ ọ̀rọ̀ ayé wa ẹnìkan yọ ayé wa ìwọ máa lọ ayé ọmọ pọ̀ ń lọ ẹnìkan sì jáde inú rẹ̀ báyìí ládùúgbò rẹ̀ wọ́n sì máa béèrè rẹ̀ wọ́n pé ẹ̀dùn báyìí ẹ̀dí ẹ̀jẹ̀ mú sí ẹni ẹ̀jẹ̀ mú sí ládùúgbò yìí àwọn tó bá mọ̀ pé tàṣà kò jẹ́ nìkan tó hàn ní ẹ̀wọ̀n ìbílẹ̀ tí wọ́n kò ní green lọ́ọ̀kan ẹ̀hún ilé bàbá rẹ̀ náà nù ní ta ló tù rẹ̀ ìbọn náà ni. ẹni ọlọ́run bá ti wá bùn lọ́mọ bí kó mú tẹ̀síwá orí ayé òde àdìgẹ́ àwọn ọlọ́run ṣe fún àwọn kan bí àwọn kan bí wọ́n sì kò sì rí mi mọ́ àwọn kan sì bí kò lè náwó sí kọ́ ọmọ ọ̀hún ni ìwọ́n tá a bá wá ní kìtì ó ṣe gbẹjọ́ ó ṣe gbé hàn máa rántí ọlọ́run. فلا تبخل بمالك. owó tá a bá fún ọmọ ìyá mi dákun wọ́n sàmù pẹ̀lú ẹ̀. إنه ليس من قوتك. torí pé owó tó ní ní agbára rẹ kọ́ àwọn kan lágbára tó ju tiẹ̀ lọ wọ́n gé erí wọ́n rẹ́ ọmú wọ́n rẹ́ pẹ́nísì ìwà yìí wọ́n gé wọ́n kún wọ́n yọ kóró ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ nítorí ìkéde owó náà lọ́wọ́ wọ́n wéèsì odidi èèyàn wọ́n wéèsì parts tí ń bẹ̀rẹ̀ rẹ̀ dá tòun síbẹ̀ náà kún un ní nǹkan kan. سيسأل عنك عن مالك. à ń bọ̀ wá bí ọ léèrè á sì bí ọ nípa owó tó ní ọ̀nà owó lọ́gbà ní níjọ́ náà kò ní sàṣírí bí kò mọ́ o ọlọ́run kò ní láti rí à àwọn méjì náà làjà yé ọ̀dà àwọn àfa àwọn ìjọba àwọn méjì ìtajà yé bálánsì lónìí al-ulama wal-umara àwọn àfa wal-umara àwọn aláṣẹ. báwo àfa bá da tá a bá súnmọ́ ọlọ́run tá a wọ ẹnì kankan tó ti kọ́ ọlọ́run làwọn òpin bẹ́ẹ̀ ni níta géèmù ni ọ̀rọ̀ rẹ̀ mú ni nítorí ọba ṣe fún wa ni ọlọ́run ṣe nítorí ọba ṣe kò sẹ́ni tó lè ṣe nítí o sí lọ́dọ̀ wọ́n lọ́wọ́ sí lọ́dọ̀ èèyàn ayé ó sì dáa kan rẹ̀. àmọ́ àríṣe. وأما جزاء الذين ينفقون أموالهم. tọ́ àwọn ọ̀dọ́ wọn alájà ní máa sùn kẹ́lẹ́ bí tó fẹ́ lórí mu. àmọ́ àpèjúwe àwọn tí wọ́n náwó wọn sójú ọ̀nà ọlọ́run báwọn mastermind slate club bí wọ́n ti ń ṣe. أتاهم الله خلفا. ọlọ́run ní tẹ́ ń ṣe ni ẹ̀yin ṣe nígbà tí ẹ̀ sáwàdà àmì mi ọlọ́run wọ́n dọ́gbọ̀ ẹ̀ fún yín dọ́gbọ̀ ẹ̀ fún yín yóò gbé jáde lára àwọn ọmọ ló reflect lára sẹ̀mí ayé àwọn ọmọ yín bẹ́ẹ̀ ni ó fèmí ọlọ́run múlẹ̀ èmi náà ní fa àwọn ọmọ yín lẹ̀. وبارك الله فيما بقي. bẹ́ẹ̀ bá wà náà tẹ́ ẹ fẹ́ ná tán ìtọ́sẹ́
ṣẹ́kù lọ́wọ́ yín àwọn ọlọ́run náà wà fún àbáríkà sí fún yín bí ọba sáré àbáríkà lára kò èèyàn yẹ̀yẹ́ wọ́n fún yẹn kó ṣáàmánu kìíní nìyẹn àwọn oníṣáàmánu gbogbo táǹkà gbogbo ọ̀yọ́ ṣe àwọn oníṣáàmánu bí ọba sáré àbáríkà lára kò yóò sì yẹ̀yẹ́. فالمساعدون الله في المساجد. ẹ wà máa tí máa rẹ̀ yẹn lọ́wọ́ mọ́sálásí tí máa rà lé ọlọ́run lọ́wọ́ tí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí lọ́kọ́lá lọ́wọ́ ẹ̀fì ó bẹ̀rẹ̀ máa parí ẹ̀ àwọn tí máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún wá wọ́n ní kò sí rọ́ọ̀gì náà wọ́n ń dáwó lásùbà ó ní ẹ̀dá owó kálukú padà fún màá ra rọ́ọ̀gì yẹn màá ṣe káìsì ẹ̀ màá tún paint ilé ọlọ́run láì ṣe lé tiẹ̀ ọlọ́run àwọn tí ń ṣe náà. أو في دين الله. àbí wọ́n wá náwó náà sójú ọ̀nà ọlọ́run báwọn máa ṣúwọ̀ tí ń ṣe sójú ọ̀nà ọlọ́run wọ́n náwó sí i o bọ́lọ̀ ti ṣe wọ́n ní gàrú obìnrin tó wọn ò wúra wọn wọn ò ríra wọn ìbáwọn náà wọ́n pe gbogbo àwọn gàrú kalẹ̀ àwọn tí wọ́n ń ṣe báwọn. أو للفقراء. àbí wọ́n wá ń fáwọn aláìní àwọn aláìní orí alifọkọrá àtẹwọgbọrẹ wọ́n mọ̀sáàkì àtàwọn aláìní. والعرملات. tọ wọlé àrìmọ́lá àtàwọn opó ẹ̀bọ́n ní àrìmọ́lá opó níjọba. فله أجر عند الله. ọlọ́run rẹ̀ ṣe gbé ṣe lásán ẹ̀san yín bẹ̀rẹ̀ lórí ọlọ́run tí wọ́n san yín lẹ́san gbogbo yín lẹ́san ẹni ọwọ́ yín wá sí tèmi ọlọ́run ẹ̀san bẹ ẹni ọwọ́ yín tí ọmọ bèbí ọlọ́run bẹ ẹ̀san bẹ ẹni ọwọ́ yín tó ti bọ́rọ̀ òkú ní bẹ̀rẹ̀ lu tiẹ̀ ẹ̀san bẹ ẹni ọwọ́ yín tó ti bọ́rọ̀ orí tí tó nǹkan sí ní bẹ̀rẹ̀ lu tiẹ̀ ẹ̀san bẹ ẹni ọwọ́ yín tó ti bá ní àti ọ̀dà sọ́mọ ní kejì ẹ̀san bẹ ẹni ó sì bọ́lá ní ààrẹ ni ẹ̀san bẹ. وأما البخلاء. ọba àfàlóyún adé àkàtì ni. أدهكتني يا من له هو قائل. gbogbo ẹni tí ọba gba ọlọ́run gbọ́ tiẹ̀ gbà bí máa ń rìn ọba ti stáǹdì mọ́bìlẹ̀ kírun mọ́ mọ́bìlẹ̀ gbààwẹ̀ mọ́bìlẹ̀ yọ sàká mọ́bìlẹ̀ lọ hajj ìmánì yẹn gangan nìkan. أدهكتني يا من الذي هو قائل. نحن الشباب غدا نغير ما بنا. ọbẹ̀ ẹ̀dá ẹ̀kọ́ ti ní a sì máa pa mí lẹ́yìn. يا من الذي هو قائل. ó ní máa pa mí lẹ́yìn ni bẹ́ẹ̀ni tí máa sọ báyìí. نحن الشباب غدا. ní ẹjọ́ àṣọ àwa youth flower yìí àáfàá lọ pa mí lẹ́yìn bẹ́ẹ̀ni tí máa sọ bẹ́ẹ̀. نغير ما بنا. nígbà tó bá wà wá lọ́wọ́ ẹni tó sunkún látàrí ọmọ àwa la ní. أدهكتني ẹni tá a fọ̀ máa bà nínú jẹ́ iṣẹ́ wá ní. أدهكتني ẹni tá a fọ̀ kọdùn nínú ọ̀wọ́ wá ní. أدهكتني a sì fọkọ pẹ̀lú mi lẹ́kùn àwọn ọlọ́run náà làbẹ́ díẹ̀. أدهكتني a fàyè a fi ní ẹlòmíì la àwọn ọlọ́run náà. أدهكتني a sì ya ẹlòmíì lówó ni ẹ máa gbé ọlọ́run pẹ́ẹ́sì ọ̀wọ́ tó ń bọ̀ yẹn ọlọ́run láàyè àdìpọ̀ ọba yàtọ̀ abájá nǹkan wa gbà lọ́wọ́ adé tí lọ tẹ́lọ̀ bẹ́ẹ̀ àwọn àná nìyẹn àwọn oṣù olówó ni wọ́n ti lọ ọlọ́run láwọn la ń bẹ́ẹ̀ díẹ̀ kọ́ bá dùn díẹ̀ kó jìyà kan ìyá tó tiẹ̀ sí. أدهكتني wọ́n fàyè ní ẹlòmíì la àmọ́ wọn àmọ́ àfọmọ sálẹ̀ san ọmọ wa déèyàn. أدهكتني lẹ́nu ọlọ́run bí mo ti tó nù ni ó ní pamílẹ̀ ẹ̀ ń ti gbé ẹjọ́ àṣọ àwa youth flower yìí. يا من الذي هو قائل. àfòtó bẹ́rẹ̀wé yìí ọmọ ẹ̀yà mi ọ̀ọ́yà ṣe dáadáa gbajúmọ̀ tọ́lọ́hún gbogbo wa amúkàràrà wa wá ní gbogbo wa amúkàràrà wa wá ní ọmọ tí a lè bí tátọ́ lọ́ọ́ jù sínú dustbin kan dá lẹ́sí tájà tiẹ̀ ti ń jẹ placenta
díẹ̀ káwọn èèyàn tó wá gbọ́kọ́ wọn máa sunkún bẹ̀ wọ́n ti dè yẹn nínú ayé lónìí ìyá ò lè mọ̀ pọ́ mọ́ àwọn ènìyàn mọ́. أدهكتني أيام الذي هو قائل mo ní dáa fún ọ̀rẹ́ tó ní ọ̀rẹ́ rẹ̀ tó dáa fún tí wọ́n ń gbé kẹ́ni wọ́n fẹ́ bàjẹ́ fún un náà kò lè yẹ wọ́n náà. أدهكتني ọmọ ìyá pẹ̀lú ọmọ ìyá nù ayé èyí tá a bá ní ó dé yẹn náà yẹn méjèèjì wọ́n bá wà ní obìnrin agbèrè ṣe fóbìnrin ọkọ rẹ̀ ọba ṣe tàdákàtà kò sì ní lówó ná nínú ọkọ bí ọba gbà pípọ̀ kọ́nà ti tó nù ní yóò jìyà kú lẹ́yìn àwọn là ń tò tábà gbọgbọgbọ ẹwẹ kàǹkà kínní tábà gbọgbọgbọ àgbà ẹwẹ kàǹkà kejì ẹwọ wèrè níbi kó owó ìwọlé kan ẹwẹ kàǹkà bíi 25. Mana ìsìnkú ẹbí tí ó pa wọn ní bá ń pa ara wọn nìyí tí wọn wí nù ẹ wọn ti dá sílẹ̀ fún wọn nìkan àti kọ́ wá bẹ̀rẹ̀ pé wọ́n lọ́hùn wọ́n fi mí lẹ̀ ìwọ lọ́hùn ibi wọ́n lọ dá mi ìyá ní jẹ́ bí ìwọ lọ́hùn ìsìn ní ṣe tí wọ́n lọ́hùn ọ̀fẹ́ mo sunkún sọ́dọ̀ rẹ̀ mo fẹ́ mọ̀ báyẹ̀ wọ́n lọ́hùn ọ̀hún gbàdúrà bò ní ìgbà tó mo ti ní abẹ́ ọ ara ní nílé ìwọ lọ́hùn ń wọ̀ ráyé pé ń wọ̀ fẹ́ gbẹ́ pé ń wọ̀ fẹ́ gbẹ́ mu àmọ́ mi mú orí wọn tọ̀ ìwọ sọ bẹ́ẹ̀ fọlọ́hùn kọ́ ọ́ tọ́lọ́wọ́n ṣe ẹ wá wo tí gbogbo ayé náà ní wá lẹ àwọn kojú bọ bí tí ó da ọlọ́run ẹ máa kojú bọ ẹ máa wá pàdé ìní ọlọ́run. أدهكتني ọ̀tají gbogbo bí ọba sùn sí kọ́tají lọ́mọ ọlọ́run ní ọlọ́run kò sí tẹ́lẹ̀ kankan lè ṣe fún wa àfi tọ́lọ́run bá ṣe afọ́lẹ́yìn tọ́lọ́run bá dá lára rà. أيها البخلاء àfààní mo wá pè ní ahun ẹ̀yìn tí wọ́n pè sí ìjòkó tọ́lọ́run mo wá pè ní ahun. أنتم ẹ̀yìn tí عدو wọ́n pè sí àdúgbò pé àdúgbò wa yìí public toilet fìtì bíbá yìí gbogbo ara kó sáà wọn dá 2,000 baht ìgbọ́ tọ́lọ́run kẹ́yìn àti wọn ní èmi náà 5,000 ha ọlọ́run ní òní lówó mọ́. أيها البخلاء ibi tẹ́gbẹ̀rẹ̀ kan ti ní lẹ́wà ń dáwó kí ló dé tẹ̀ sọ fún mi pé mo tẹ̀ ṣe nìyí mélòó lẹ fẹ́ kọ́ wọn ní àríkàkọ́ márùn sí bí tọ̀ ti pa wá kánù ó ní mo kọ́ 20 mo sì gbẹ́ bọ́ọ̀hù nìkan sílẹ̀ fún mi àmọ́ arántí rẹ̀ àmọ́ arántí bàbá tọ̀hún náà. ẹ̀yin bá show mind ladies club ọba yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́rọ yìí sínú ìdòkú báyìí pàṣẹ pé lọ́dọọdún lẹ̀ ń ṣe nǹkan yín báyìí lọ́dọọdún lẹ̀ ń tọrẹ báyìí lọ́dọọdún lẹ̀ ń ṣàánú báyìí ẹ̀yin náà máa wú tọ́lọ́ wọn fi dá yín lóhùn. أنتم عدو الله في الأرض ọlọ́run ẹ̀yìn ahun ẹ̀yìn ahun tó ọlọ́run lẹ́yìn gbogbo ẹ̀ tí bá ń jẹ́ ahun òun ọlọ́run ọ̀tá àwọn ni wọ́n. فاقرضوا الله قرضا حسنا ẹ̀yin dáa pè lónìí faqridullaha qardan hasanan ẹ̀yà ọlọ́run lówó ní yàtọ̀ tó dáa lónìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run gbogbo wa tá à ń bẹ nígbà yìí wọlé àwa tá a gbà wẹ̀ wọlé àwọn tí ó gbà ọlọ́run ní gbogbo wọn lọ́jà padà sí i. آمين من ذا الذي يقرض الله قرضا حسنا alájà sùkẹ́ ọlọ́ọ̀ni ìbí yín ẹ̀yìn èèyàn ta ló lówó ẹnu yín tí ó yá èmi ọlọ́run lówó ẹ wọ àlùkùránì ta nínú yín tí ó yá èmi ọlọ́run ọba tí mo dá yín tí ó yá mi lówó. من ذا الذي يقرض الله قرضا حسنا jọba wa yá mi lówó náà kọ́ yá mi lówó rẹ o owó dáadáa ni kọ́ yá mi o. فيضاعفه له Kẹ́mi ọlọ́run wá dá padà fún ní ìlọ́po tí ọ̀ràn kan. Ẹ wọ lọ́run, ìwọ ná náírà kan, wo tọ́lọ̀ wọ́n dá padà fún ọ. Ìwọ ná 100,000, wá wo tọ́lọ̀ wọ́n fi dá padà fún ọ. Bàbá Adédìbú fúnra rẹ̀ ní lọ sáábú. Fìlà rẹ̀ funfun kékeré yìí náà ni ó sì rọra dé. Bàbá wo lè wọ jàlábíà.
bàbá délé bọ́ọ̀lù ọbẹ̀ lọ́mọ fúnra rẹ̀ lẹ́mọ̀ fowó lé àwọn ìmọ̀ngìrì lọ́ba yìí wọ́n ti pọ̀ tó nì yóò fi lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ojú tẹ̀yìn fi ń wọlé ní múláyé ọ̀tọ̀ ojú wòlé mọ̀tọ́ náà fi ń wù. من ذا الذي يقرض الله قرضا حسنا. àbẹ̀tẹ̀ bí ká máa kírun kí gbogbo wa jó dúdú ẹ̀sìn tó ń lè yẹ lọ́dọ̀ ọlọ́run. bóyá afọ́jú ló fẹ́ rí náà títì lọ́tọ̀ tí kírun bọ̀ ọ́lọ́mọ ọ̀gbá o lọ́tọ̀ tí ṣe dáadáa bọ̀ ọ́lọ́mọ ọ̀gá kú o afọ́jú wa fẹ́ rí náà títì ọwọ́ orí ọgbọ́n ìyẹn fẹ́ kọjá dákun ọmọ ìyá mi kí ń lọ dákun wọ́n tó ń lọ nígbà lọ́tẹ̀ ìgbà tí mo ti dúró dákun mú mi kọjá ọwọ́ àfà kọjá bóyá fífà tó fà kọjá ọwọ́ ni ọmọ mi ò ṣe wọn nígbà yìí ìnira ọlọ́run sì fi mọ máàkì gbogbo èyí tó ti ṣe gan tẹ́lẹ̀ ọlọ́run ọkà kún ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀. من ذا الذي يقرض الله قرضا حسنا. ọ̀gá àwọn ọmọ ṣẹ́ ẹ máa wò wọ́n lẹ́yìn ẹ máa wò àwọn ọmọ ṣẹ́ yín lẹ́yìn bóyá lábẹ́ wọn làwọn ọmọ tí yín ò ti ṣiṣẹ́ lọ́la. ọ̀gá wọ́n jẹ́ tiẹ̀ ó le jù ọgbọ́n rẹ kọ́ agbára rẹ kọ́ ọ̀sẹ̀ òsì tó àwọn ẹnu tọ́lẹ̀tì rẹ òun ṣe bọ́ọ̀lù lọ́sọ̀ọ́ ní tọ́lá ni ọ̀sẹ̀ dúdú lásán ẹsẹ̀ ẹ̀rù wọ́n tún wá lè owó ẹ̀yọ mẹ́ta máa lé ní tẹ́ntìntì ọ̀nù ó ti sọ̀rọ̀ ti gbẹ́ ọlọ́run ní ṣe nǹkan kì í sọ́sẹ́. من ذا الذي يقرض الله قرضا حسنا. ìgbín tí wọ́n lò ẹ̀dá ta ni lórí ìkírèrè tí wọ́n lò lára ọ̀sẹ̀ tó lò ẹ̀dá ta ni igi tí wọ́n epo náà tó fi gé tani ẹ̀rọ dá tí ń kan rẹ̀ ẹ lọ dúró tí ọlọ́run Ramadan aláwọ̀ yìí wọ́n ní kí ní jẹ́ Ramadan gan tí oúnjẹ tá a jẹun ni wọ́n ní rárá oúnjẹ tá a jẹun kọ́ láàrọ̀ ẹlòmíì náà bẹ̀rẹ̀ ní wa irú èmi nìsín tí n bá sùn tí n bá jẹun alẹ́ nìkan bíi aago mẹ́wàá ẹ̀yìn jẹun dàgbò mẹ́rin ìlú jẹun àárọ̀ tó àwọn èsì kankan lára tèmi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ní wúwo ẹlòmíì náà bẹ́ẹ̀ ní wa ètò ní ìgbẹ́ kankan bẹ́ẹ̀ kọ́ máa jẹ oúnjẹ àbí sóòkì àyè bisikíìtì kíráàkà ntí ọmọ kan jẹ nu àṣé àìjẹun wa kọ́ láàwẹ̀ àìmú wa ń kọ́ láàwẹ̀ kí láàwẹ̀ àìdá tí bẹ́ẹ̀ lọ́kàn wa kájẹ́ kí Ramadan náà máa gbé lọ ṣe é pé kò sẹ́ni tó lè ṣàyídá nísì inú Ramadan náà wẹ̀ kọ́lẹ̀ mi fẹ́ jà lọ́wọ́ ọ̀láì tí ìbá ṣe pé gbàwé ni gbọ́dọ̀ tí amúríkà sọ yìí mo ti gbọ́ lásán láti bá àgbọ̀dọ̀ sọ̀rọ̀ àgbọ̀dọ̀ jà tọ̀ ẹ wo bí bímú ti lè tó Ramadan náà yóò ṣe kí ni òbí orí bí. Ramadan jẹ́. bọ́lá lọ́rọ̀ òkú lẹ́nu pàtì kí Ramadan náà máa gbé lọ kì í tọ ọkàn rẹ tó ti pé tó bá dá afẹ́ nìkan wọ́n máa kì í ta rẹ̀ ni kí Ramadan náà palẹ̀ náà yóò máa gbé lọ àwẹ̀ gan-an nù ní. Ramadan jẹ́. àwọn ìyàwó wa ní ìlọ́pàá bí ó lè lẹ̀ yìí tó ti gbé lọ́jọ́ lásán ó ti pọ̀ lọ ó tún wá padà alájà lọ wàá rí bí wọ́dúróòbù lókè kọ́kọ́rọ́ àlẹ́gbẹ̀ẹ́ bá mú ó jẹ́ wọlé tádé òun náà ọ wọlé ni ọ sọlẹ̀ fún pani gbì alájà ní kẹ́ntì náà bí ẹ̀ lọ mo ti wẹ̀ ń gbẹ̀ wá wẹ̀ kọ́ àtún ní ìwé ni àlàálì ni kì í sọ̀rọ̀ àmù òun náà gbé màdúyìn náà lọ màdúyìn náà lọ tí wọ́n parí iṣẹ́. Ramadan jẹ́. àmọ́ Ramadan yìí tó bẹ́ẹ̀ bọ́ báyìí ṣe bẹ́ẹ̀ ọ̀daràn kàfàrà oṣù méjì mútàtàbí àìní yọmọ tẹ̀léra wọn ni ọ̀rọ̀ mọ́ta kan lórí mùsùlùmí lọ́la kọ́ bẹ́ẹ̀ ti dáa tó àákájú ni obìnrin ní ti tún burú wọ́n ní mo ti ṣe kápẹ́ owó ṣe ẹ̀wò múra mi ọkọ pé máa lọ ọlọ́run ó dè mí dáadáa owó mi wọn náà máa pa nǹkan nínú Ramadan náà ọlọ́run ò sọ pé kẹ má wò ìyàwó lé yín náà bí bàbá lọ wò ọ́ tó di gìrì ń bọ́. Ramadan lókè dá ọkọ náà wá ní wọ́n ti ọlọ́run ọ̀fáyìn máa lọ Ramadan ní ìjà rẹ̀ sí ìbẹ̀rù ọlọ́run wà lóẹ̀ púpọ̀ olówó tọ́ba gbọ̀ná Allah ló ní olówó bẹ́ẹ̀
sí ọ̀wọ́ tó lọ́n kẹ́ mọ́sálásí àdúgbò yìí kò lè ọ̀wá lè ṣe ráìsì àkọ́dà tó ṣe téèkì ìwé mẹ́wàá péré lọ kó lọ ẹ̀dọ́gbọ̀n fi sínú àmẹ́bí ní jẹ́kẹ́ lómi ò sí ládàra rẹ̀ owó tọ́lọ́ mo sì fún bẹ́ẹ̀ kìámà èyí ń làwọn sàwọ́dí wọ́n gbọ́ yí àtàwọn olówó wọn ìlú àgbẹ̀rẹ̀ yahadi ọkọ̀ sí yahadi ọ̀sàbẹ̀ ó sì pé lọ́wọ́ máa fi bọ̀ ilé ẹnu yahadi kò sàbí yahadi kẹsà gbà lọ́wọ́ ẹ̀ kó sì pé tiẹ̀ lẹ́ fi bírèkì ọgbà pípọ̀ ọba ti gbà tó ti fi bírèkì òun sí i lọ́dọ̀ náà ìwọ ọ̀wá ara ọ̀gẹ̀dẹ̀ mẹ́rin náà lọ́ra ó lò sí ọwọ́ àpòsápò ìbátọ́wọ̀ àwa adé mọ́tálásí wọn ẹ̀ẹ̀kanlẹ̀ náà já lọ́wọ́ ẹ̀kẹ́ ní báyìí ọkọ̀ ìjẹ̀yìn nínú àwọn ojú rẹ̀ lẹ̀ ìgbọ́tọ̀ ológẹ̀dẹ̀ mẹ́ta lápò wọ́n tún wá ọ̀nà làbíkù ẹni ẹlẹ́nìkan tó wà ọ̀nà làbíkù sí ní òṣèlú bárakàlà ọlọ́wọ́ bàbá ní ó tún bá yín náà ó tún jẹ́ ó tún wá wọ́n pé ojú wọn ti kú lára àwọn jẹ́ ó tún wá fọwọ́ káwọn gbèrè lẹ́ẹ̀kejì inú àpò nítorí ọlọ́run ọ̀gbọ́n ìsìlámù yé ni wọ́n bá ti pẹ́ kọ́lẹ́ ẹrù ní ìwọ náà kò fún wọn lékejì ìyálùkù òun ni ẹ fún wọn mọ́ínmọ́ín ọ̀rẹ́ wà sí kí lẹ́bi sínú wọn kọ́ mọ́ sẹ̀sẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ni ọ̀rẹ́ lẹ́bù mo gba ẹ̀bù ráìsì lọ́dọ̀ ọ̀rẹ́ wà sí ẹgbẹ́ fún ya mùsàfáwù náà ẹni kò fi sínú wọn wo tọ́lọ́ mo sì fún ọjọ́ àti kìámà bọ̀ ìwọ lówó bọ̀ bàtìrọ̀ ìgbẹ́ńdà àánú Ramadan iná lọ́kàn. Ramadan já. ẹ̀yin Ìbàdàn Ramadan dé. Mubaraka wa mubarika. Ramadan. Fatasabaku fi khayri bimanasika. Ìwọ náà ṣáájú mọ ẹni tí ó wòrè inú ẹ̀ làwọn mature mind slaves lọ wòrè inú ẹ̀ ni wọ́n wá yìí ẹ̀rọ ti rí lórí ìjòkó wọ́n wá ráyè tọ́lọ́mù wọ́n ráyè tọ́lọ́mù àwọn ẹgbẹ́ wọn kan bẹ àwọn dakalẹ̀ nínú pálọ̀ ọkọ wọn ọkọ sì ti kú ẹ kálukú ọmọ jẹ tọ́da àwọn là ń kú sí wọn bá kẹ pé wọn kẹjọ odò wá kẹjẹ tán pátá kẹ mú mi sí à ń kú sí wọn ni ẹ wo iye ọkọ tó lè kó bẹ́ẹ̀ bá dàdúgbò wọn nísìnyí gbogbo àwọn ọkọ ti kú tán àwọn olókùnkùn wọn di láńlọ́ọ̀dù àwọn náà máa gbé màmá mọ̀tì náà ẹ má da omi síbẹ̀ yẹn aláàjì bẹ́ẹ̀ bí wọ́n sin òun ṣe káàdé ẹ̀ka ẹ̀ ní ọ̀sán àlẹ́ ìlú ẹ̀. Sọmọkùnrin sọ. Ìbàdàn bẹ̀rẹ̀ yé ẹ tètè ṣe sóore. Sọmọkùnrin sọ. Gbogbo máa ń ṣàṣeyẹ pé kalẹ̀ ẹ̀ Gerard ló kọ́ kinní kan lọ́kọ́ àwọn tí ó lò gbẹ̀yìn wọn tòkó yìí à ń kú sí wọn ni. Nígbà wo tún parẹ́ òtúlọ̀ níyàwó bíi mẹ́rin ẹwà dáhùn ó gbé kan sí bẹ̀rẹ̀ ọ̀kan bẹ̀rẹ̀ náà ológun ó ti dìnnà tó ó tún lọ bẹ̀ lóru náà ilé ọ̀kan bẹ̀rẹ̀ lọ́jọ́ mọ́ndé àkúndé pẹ́lẹ́dẹ́ ìwà ọ̀kan bẹ̀rẹ̀ lọ́mọjà ẹ̀rù ọ̀kan bẹ̀rẹ̀ ẹni tó níyàwó kan tẹ́ bá pàdé ẹ̀ kiri dáadáa ẹ̀ gbọ́dọ̀ ayé ẹ̀ mọ́mọ́ múlá fún ọ̀wà dáadáa ẹ̀ kú gbọ́dọ̀ ayé ẹni bá ní méjì wọn ní akíyìm náà dáadáa ẹ̀ kú àwọn àṣìlá ọmọ múlá gbọ́ ọmọ bá sì tún náà gbọ́ ẹ̀ máa wọ́n wà ẹ̀sìn gbọ́dọ̀ ẹ̀ ń lọ ọmọ fẹ́ẹ́ sọ́ọ̀bù ni ẹ̀ wà wò lẹ́yìn tó bá lọ òkú ànáwó rí èyí tó bá wá ní mẹ́ta ẹ̀ kí náà ó ní ọba kọjá ní tẹ́lẹ̀ wà wò lẹ́yìn báyìí ìyàwó mẹ́ta lówó nìkan ní ẹyọ kankan wọ́n bá tẹ̀ tì wá mélòó láti mẹ́ta ìwà yín pọ̀ ọkọ̀ wa lọ ní mẹ́ta ẹ dábàá yín tẹ́ bá ní mẹ́ta ẹ má bínú ọlọ́run ti tó ti nínú. ẹgbẹ́ ní mẹ́ta kí òun náà gbẹ ẹ káàbọ̀ ẹ káwọn ọmọ tẹ bá dé látàwọn ìyàwó ẹ wà wò lẹ́yìn tó bá lọ bó ti sọ ẹ dà aṣọ márùn-ún bẹ lọ́nà alọ́mọjà aṣọ méjì ń bẹ lọ́nà abẹ́rẹ́ à ń pín aṣọ èkì ń gbọ́dọ̀ wá kú kí wọ́n máa ká aṣọ alẹ́ ẹ̀kọ́ ẹgbẹ̀rẹ́ ọlọ́mọbìnrin ti àwọn aṣọ ọmọ tó bẹ lọ́nà tí wá ní yíyẹ. ẹni bá wá níbẹ̀ ni ẹ kí òun náà dáadáa àwọn ọkùnrin náà ń ṣe ara lọ́pọ̀ jù ẹlòmíràn wà á gbó túútú lọ́mọ ogójì ọdún àti nǹkan níbi lọ́kùn ẹlòmí ọwọ́ adágbà bí àgbà kú ọ lọ́mọ àárín bí gbàgbọ́ de nǹkan máa lẹ́sẹ̀ bí sì náà bá ti pọ̀ ayé èèyàn ó bàjẹ́ ẹ̀mí ò ní dùn tí sì náà bá pọ̀ jù ìmọ̀ súnmọ́ obìnrin tó bá pọ̀ jù fún ọmọkùnrin ẹ̀mí balance bẹ́ẹ̀ èyí balance ẹ̀yọ̀ kan náà lọ́ba ní nínú
bẹ́ẹ̀ mi ti jókòó ẹ̀yọ̀ kan náà mọ́ ní èyí sì ń gbádùn ayé mi mo ti kó lẹ́yìn nísìnyí kò sí pé wọ́n pè mí lójijì pé aláàjì gbọ́dọ̀ wà ni wọ́n gbé àmọ̀ tẹ̀tẹ̀ wà ń bàdàn ni à ń ṣe wá ìsìnkú àtúntò ní ẹ máa wọlé o ádámù ti fọ́nú kú lójú ọ̀tún ni wọ́n ń gbé lọ sí nítù yìí sẹ́yìn ní sọ máa kílẹ̀ ìyọrin òní yá. ẹgbẹ́ bá gbọ́ mọ̀ wọn rẹ̀ adúmọ̀sá káfẹ́ gbowó ni.